ẹ̀yin tèmi ó tún ti zẹ̀ o. ẹ gbọ́ ná, ìgbà wo ni Portable gba ipò abìjàwàrà bíi ẹkùn, àbí ká sọ wípé ìgbà wo ló gba ipò lálùdé nínú eré orí ìtàgé èyí tí àwọn Yorùbá máa ń ṣe? Torí èyí tí Portable tún gbé yọ yìí ṣe ló dàbí ẹni wípé wọ́n ti fún Portable láàyè lọ́dọ̀ àwọn eléré orí ìtàgé, torí eléyìí tún lẹ́tìkẹ́ ó gbẹnu tán o. ẹ̀yin tèmi, báyìí la ṣe rí Portable láàárọ̀ kùtùkùtù Monday, èyí tó gbé fídíò kan jáde ṣe ló ń pariwo wípé ṣé ló ń ṣàdédé rí èyí tí ẹnìkan mú lẹ́tà wá fún un tó ní láti ọ̀dọ̀ Jigan Baba Ọjà. Ó ní ṣe ni Jigan Baba Ọjà fi ìwé pè òun lẹ́jọ́ wípé látàrí orin tí òun kọ jáde wípé Jigan Baba Ọjà ẹlẹ́sẹ̀ kan wípé ó darapọ̀ máwọn ní group chat ẹ̀yin èèyàn eléyìí tó gbẹnu tán ó lẹ́tìkẹ́. Ó ní bóun ṣe rí lẹ́tà ọ̀hún nìyí. Eléyìí ló wà fà tí Portable tó fi fa ìbínú yọ, ló bá sọra rẹ̀ di abìjàwàrà bíi ẹkùn. Ní Portable ló bá bẹ̀rẹ̀ sí ní káràmásìkí ẹ̀yin èèyàn ló ń pọ̀fọ̀. Àmọ́ wá ṣe nǹkan lọ́wọ́ Portable o, ló ranjú wọn àfi bí ẹni tí wọ́n fún nírò wípé ó yá o, kó yá a ṣe dáadáa, tó o bá ṣe dáadáa ò ní gbowó. Eléyìí tó gbẹnu tán ó lẹ́tìkẹ́. ẹ̀yin tèmi, àrà ọ̀tọ̀ ní Portable tó gbé yọ lọ́tẹ̀ yìí o. Àmọ́ wá ṣe nǹkan o. ẹ̀yin Nollywood, tẹ́ ẹ bá ti mọ̀ wípé ẹ̀ tí ì fún Portable nírò, àbí ẹ̀ tí wàá pé kó wá darapọ̀ mọ́ yín, ẹ tètè pé Portable, torí pé tẹ́ ẹ bá ń wá abìjàwàrà bíi ẹkùn, àbí ẹ̀ ń wá lálùdé tẹ́ ẹ̀ rí wọn nítòsí, ẹ tètè pé Portable, torí pé ó dàbí ẹni wípé yóò mọ̀ rò yìí, yóò mọ̀ play fún yín dáadáa. Eléyìí gbẹnu tán ó lẹ́tìkẹ́. ẹ̀yin ti tèmi, ẹ jẹ́ kèmi àti yín, ẹ jẹ́ kájọ wo àrà èyí tí Portable dá nínú fídíò yìí. gbogbo ní tẹ́yìn náà bá rò, ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. ire o. lórí kámẹ́rà mi ẹ kú lómi kọ́lé ọ̀ṣọ́ mo fẹ́ kọ́lé, mo fẹ́ lówó. kọ́lé ọ̀ṣọ́ má dàgbà rí mi múlẹ̀ o, má kọ́ pàkó bá jẹ́ pàbọ̀ bá di o. èyí lára ọmọdé kọ́lé ọ̀ṣọ́ wọ́n fẹ́ gba 1 billion lọ́wọ́ mi. èmi ni kí gbà wọ́n ti mú lẹ́tà wá. Jigan Baba Ọjà pìtìpìtì kó máa bá gbogbo àwọn ọ̀tá mi. Jigan Baba Ọjà ó mú lẹ́tà wá láàárọ̀ ọmọdé, ó ní òun fẹ́ gba 1 billion tó ní mo kọrin. kórìí yẹn kó máa búrò, kó máa top chat, group chat. ta ló kú group chat? ẹ pọ̀ mi sí wọn kù. ta ló gbogbo àwọn tó wà group chat? ẹ pọ̀ mi sí wọn kù. Kọ́lé ọ̀ṣọ́ gbowó mi wá. Kọ́lé ọ̀ṣọ́ pọ̀mísọ́ tàbí kù. gbìtìgbìtì kó máa bọ́tà mi. gbìtìgbìtì kó máa bọ́tà mi. Kọ́lé ọ̀ṣọ́. ó jàṣẹ mi ní ìlọ́bìtọ́ ti máa pa mí, owó mi lẹ́mọ̀ máa gbé wá, owó ti máa ná tẹ́ nìkan, ojú mi kò ní fọ́, owó mi máa fi rí dọ́là, máa fi gba $1 billion. gbé wá ọ̀wàwà, gbé wá Kọ́lé ọ̀ṣọ́, gbé wá mi wá, mo ti fún lẹ́mi.